Iná ń jó ní ògìjò gẹ́gẹ́ bí fídíò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí bí iná ṣe ń jó lógìjò lọ́wọ́lọ́wọ́ báyìí tá bá wo time a rí pé 1:44 ó jẹ́ ìṣẹ̀lẹ̀ ní time tí mo ń post ẹ̀ ní 1:44 time tí iná ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ ní 1:15 ní ìṣẹ̀lẹ̀ òní ní 27/07/2025 ẹ jọ̀ọ́ ẹ̀yin elétò ààbò tẹ́ bá ń gbọ́ wa lákòókò báyìí tá wà yẹ dákun ẹ bá tagìrì sí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí iná ń jó ní ògìjò lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀ṣọ́ ààbò lọ́lọ́kanòjọ̀kan náà ti wà ń bẹ̀ àjọ tí ń rí sí ètò panápaná àwọn náà ti wà ń bẹ̀ ṣùgbọ́n wọ́n ní àwọn àjọ yìí sọ pé omi ti tán gbà tí wọ́n débẹ̀ ẹ dákun iléeṣẹ́ àjọ panápaná tó bá tún súnmọ́ tòṣẹ́jọ abẹ́yìn torí tọ́lọ́hún ẹ bá wa tagìrì sí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun náà lẹ́wọ̀n lójú fídíò yẹn pápápá ẹjọ́ abẹ́yìn torí tọ́lọ́hún ìṣẹ̀lẹ̀ aburú ò ní ṣẹlẹ̀ sí mi àti dúkìá wa ò ní sọnù ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ nílò láti pe àwọn èèyàn yín ní láti Ṣàgámù sí Ìkòròdú ní ògìjò wà tẹ́ bá mọ̀ pé àwọn èèyàn yín bẹ́ẹ̀ ẹ dákun ẹ bá pè wọ́n ṣàkíyèsí lẹ́yìn onímọ́rọ́ ẹ̀yin onímọ́tò àti ẹ̀yin oní ọ̀kadà ẹ dákun ẹ bá jìnnà síbi iná yìí ẹ jọ̀ọ́ abẹ́yìn tó àyàn ọmọ kéékèèké náà ẹ bá sọ fáwọn ọmọ náà ẹni tí ó bá kàn kó má yọjú síbẹ̀ o ẹni tí ó bá kàn kó má yọjú síbẹ̀ ó ṣẹlẹ̀ ní bus stop yẹn gangan ògìjò bus stop ló ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí mo ní kí n ṣàlàyé fún ẹ ṣé o. Iná ń jó ní ògìjò gẹ́gẹ́ bí fídíò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí bí iná ṣe ń jó lógìjò lọ́wọ́lọ́wọ́ báyìí tá bá wo time a rí pé 1:44 ó jẹ́ ìṣẹ̀lẹ̀ ní time tí mo ń post ẹ̀ ní 1:44 time tí iná ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ ní 1:15 ní ìṣẹ̀lẹ̀ òní ní 27/07/2025 ẹ jọ̀ọ́ ẹ̀yin elétò ààbò tẹ́ bá ń gbọ́ wa lákòókò báyìí tá wà yẹ dákun ẹ bá tagìrì sí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí iná ń jó ní ògìjò lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀ṣọ́ ààbò lọ́lọ́kanòjọ̀kan náà ti wà ń bẹ̀ àjọ tí ń rí sí ètò panápaná àwọn náà ti wà ń bẹ̀ ṣùgbọ́n wọ́n ní àwọn àjọ yìí sọ pé omi ti tán gbà tí wọ́n débẹ̀ ẹ dákun iléeṣẹ́ àjọ panápaná tó bá tún súnmọ́ tòṣẹ́jọ abẹ́yìn torí tọ́lọ́hún ẹ bá wa tagìrì sí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun náà lẹ́wọ̀n lójú fídíò yẹn pápápá ẹjọ́ abẹ́yìn torí tọ́lọ́hún ìṣẹ̀lẹ̀ aburú ò ní ṣẹlẹ̀ sí mi àti dúkìá wa ò ní sọnù ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ nílò láti pe àwọn èèyàn yín ní láti Ṣàgámù sí Ìkòròdú ní ògìjò wà tẹ́ bá mọ̀ pé àwọn èèyàn yín bẹ́ẹ̀ ẹ dákun ẹ bá pè wọ́n ṣàkíyèsí lẹ́yìn onímọ́rọ́ ẹ̀yin onímọ́tò àti ẹ̀yin oní ọ̀kadà ẹ dákun ẹ bá jìnnà síbi iná yìí ẹ jọ̀ọ́ abẹ́yìn tó àyàn ọmọ kéékèèké náà ẹ bá sọ fáwọn ọmọ náà ẹni tí ó bá kàn kó má yọjú síbẹ̀ o ẹni tí ó bá kàn kó má yọjú síbẹ̀ ó ṣẹlẹ̀ ní bus stop yẹn gangan ògìjò bus stop ló ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí mo ní kí n ṣàlàyé fún ẹ ṣé o. Iná ń jó ní ògìjò gẹ́gẹ́ bí fídíò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí bí iná ṣe ń jó lógìjò lọ́wọ́lọ́wọ́ báyìí tá bá wo time a rí pé 1:44 ó jẹ́ ìṣẹ̀lẹ̀ ní time tí mo ń post ẹ̀ ní 1:44 time tí iná ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ ní 1:15 ní ìṣẹ̀lẹ̀ òní ní 27/07/2025 ẹ jọ̀ọ́ ẹ̀yin elétò ààbò tẹ́ bá ń gbọ́ wa lákòókò báyìí tá wà yẹ dákun ẹ bá tagìrì sí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí iná ń jó ní ògìjò lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀ṣọ́ ààbò lọ́lọ́kanòjọ̀kan náà ti wà ń bẹ̀ àjọ tí ń rí sí ètò panápaná àwọn náà ti wà ń bẹ̀ ṣùgbọ́n wọ́n ní àwọn àjọ yìí sọ pé